Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́kọ̀ òjọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá nípa nǹkan tó ṣẹlẹ̀ during governorship election l'Ọ̀ṣun State láàrin Adeleke family àti ẹgbẹ́ Accord pẹ̀lú Alhaja Ẹ̀rọ Àríkẹ́ tinú ẹgbẹ́ APC ní ìlú Ìrágbìjí. Òun ni a ní ká mú wá fún yín. A rí i pé àwọn èèyàn ń jáde síta láti fi Ẹ̀rọ Àríkẹ́ ṣe yẹ̀yẹ́ lọ́pọ̀lọpọ̀. A dẹ̀ rí àwọn kan náà tí wọ́n jáde síta láti bá Ẹ̀rọ Àríkẹ́ sọ̀rọ̀ láti caution ẹ̀ gbogbo ohun tó ń ṣe yẹn. Ẹni tó bá jẹ́ ẹni tí ó ní iṣẹ́ ọwọ́, ẹni tó bá ní brand, pé pẹ̀lẹ́ ló gbọ́dọ̀ ṣe àyà gbangba nídìí òṣèlú mọ́. So a wá rí Alhaja Kaola tí àwọn náà jáde síta tí wọ́n sọ̀rọ̀, tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi bọ́ Alhaja Ẹ̀rọ Àríkẹ́ láti dẹ́kun gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ síta. So a wá rí pé Alhaja Ẹ̀rọ Àríkẹ́ náà jáde síta, àwọn náà fèsì, wọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́, ohun tó fà á tí ó fi di pé gbọ́nmi sí omi ò tó wáyé láàrin Alhaja Ẹ̀rọ Àríkẹ́ àti Governor Adémọ́lá Adeleke. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ ní live wọ́n gbé wá fún mi gbáà ni ìwà àmọ́ ògbó pé ọjọ́ kan mo kọjá ní Ìrágbìjí, wọ́n sọ fáwọn ọmọ pé ẹjọ́ tí mo bá ti débi ìyànà ilé Ẹ̀rọ Àríkẹ́ mo fẹ́ rí, ẹ bá mi kànlẹ̀kùn rẹ̀ pé Alhaja Kaola wá láti Ìbàdàn. Ó ká mi lára gan. Mo ti wá sùn lọ sínú mọ́tò, wọ́n ti gbé mi kọjá. Ọjọ́ yẹn ni mo ń bọ̀ wá rí bàbá wa Alágbìjí, wọ́n wá gbé mi kọjá. Àwa kọjá tí mo wá ní ẹjọ́ mo sì ní mo fẹ́ rí Ẹ̀rọ Àríkẹ́. Wọ́n ní kí lẹ fẹ́ fi Ẹ̀rọ Àríkẹ́ ṣe, dákun Alhaja kí ló kàn àfáà lẹ́yìn náà. Mo ní bẹ́ẹ̀ ni ìjiyàn, mo fẹ́ bẹ̀ yín pé kó ṣe sùúrù. Wọ́n ní kí lẹ́yìn tó bẹ̀ mo ti balẹ̀ jẹ́ already, ẹ̀bẹ̀ yín wò lè ní ìtumọ̀ kankan sí mọ́. Ó ti dá nǹkan rú ẹ̀rí tí ń sọ ní. Mọ̀mọ́ ẹ fi Ẹ̀rọ Àríkẹ́ lẹ̀ o, ẹ já máa lọ bí àwọn lọ kálukú ọmọ èyí tó pé òun ń ṣe, èyí táwọn ń ṣe ìyẹn jẹ́ amójútó sí. Wọn náà wo ìṣesí yẹn ajá, wọn náà wo ìṣesí yẹn ajá, wo ìwà yẹn. Ọlọ́wọ́ bá lékè ọlá tó ní wáyé tó sì sí lẹ́yìn alábòsí. Bí èèyàn bá gbé èpè tó lo ìwo, tó lo àyájọ́, tó lo àṣẹ, gbogbo tí èèyàn rí kọ́ mọ́ ẹlò yẹn tó bá ṣe déédéé ìrádá Ọlọ́run ní ọ̀sẹ̀. Kọ́ ọgbẹ́ kábàrí báyìí, kọ́ ọ ṣe sí nìkan rúṣurúṣu, kọ́ ọmọ ní Adeleke ló ń sin o, Nurudeen ló ń sin o, kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ kò ní kọ́ lọ́wọ́ gbà á, kò ní kọ́ sórí kọ́ lọ́wọ́ gbà á, sórí kọ́ lọ́wọ́ lọ́ọ̀dọ̀ rẹ, sórí kọ́ lọ́wọ́ ṣe tiẹ̀, sórí kọ́ lọ́wọ́ kọ̀yìn sí ẹ, sórí pé o kó bá Alhaji àbọ̀, o kó bá APC, àwọn èyí náà sì ló fi kó bá wọn. Sí ìwọ náà wúra rẹ, life ni mò ń wò ní ọjọ́ tó ń pín ráìsì abọ́ kan, ó dá mi lójú tó àdá wípé agolo márùn-ún olówà nínú ọ̀rá kọ̀ọ̀kan. Ní ọjọ́ tó ń sọ pé ẹni tí ó bá dìbò fáńbọ̀ ọmọ rẹ̀ ò ní àá lẹ́nu rẹ̀, ibà bí amọ̀ níwọ̀n náà. Ìwọ náà wo ohun tó ju wá mọ́ kẹ̀kẹ́ tó bímọ. Àwọn kan bẹ lẹ́nu ẹ̀ tí wọ́n rẹ̀ tí ì bí, àwọn kan wá sí ayé wọn tí wọ́n èrí tracy sí fáwọn olóyún. Ṣé irú èmi tó jẹ́ pé mo ṣàgàn yìí tí mo tún bímọ tẹ́ táwọn ọ̀tún tí ẹ tún bà mí ló kọjá lórí ẹ̀, ṣé ni ẹni wàá máa gbé ọmọ ọlọ́mọ sí pé kí là ń wá láyé? Ayé tó jẹ́ pé Ọlọ́run bá ń fi wá yá fíìmù ni. Ọ̀rọ̀ wá dàbí ìgbà tá à ń ṣeré ipe ẹlò ayé ẹ lọ sùn, nígbà bá kú òun lójú wọn ò tó láwà. Kí ló fà tọ́lọ́run tó ní wọn ò fi ní kọmpítítọ̀? Ọmọ fẹ́ni kẹ́kẹ́ ṣe kéje ara ẹ̀ torí bí ìjọba ṣe le tó, ẹni tí ń bẹ lórí kìláfà, ẹni tí ń bẹ lórí ìjọba lọ. Kéèyàn ó tó lè mú ẹni tí ń bẹ lórí ìjọba kúrò níjọba, Olúwa yóò ṣe báyìí, èyí ò ṣe kó tó jẹ. Ọba ti jẹ́ kí àwọn APC tó rọra máa ṣètò wọn jẹ kó o mọ̀ fẹ́nu bà nǹkan jẹ́ fún wọn. Ìwọ ló fẹ́nu discourage mind gbogbo èèyàn lọ́sùn. Ẹnu bú yìí ni, ẹnu rẹ mi like ẹnu rẹ. Wallahi ìtàlẹ́ ní Alhaja Kaola ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. I don't like your mouth. If at all, mo ń dúró lórí pé kó dàbí à ń bọ̀ bá wọlé, mo fẹ́ sọ pé kó wà very careful fún ẹ. Pé ẹja wo bí ọ̀rọ̀ ńlọ náà, ẹja jókòó náà. Ṣé wọ́n mọ̀ pé fíìdì tó wà yẹn kò jẹ́ mọ́ fíìdì tó yẹ kó o tira rẹ bọnú àdánwò? Ṣé wàá lè à ń sọ̀rọ̀ pé àwọn èèyàn kò dídì kẹ́nikẹ́ni ó bínú sí ọwọ́ trauma tó ti ní, ọmọ pé wà á ti ní trauma, wà á ní psychological trauma, wà á ní trauma ní mind, ní orí gbogbo ara wà á ti ní trauma. Ẹ̀rọ Àríkẹ́ tó ń ta yẹn kò ní padà wúlò fún ẹ torí kò ní ṣiṣẹ́ lára ẹ, torí o ti fa wàhálà, o ti dára rẹ láàmú. Ọba ṣe sùúrù ní inna Allaha ma'a sabirin. Tí Governor Adeleke bá ṣẹ̀ lásìkò tí ń bẹ̀rẹ̀ tẹ́ ní kìláfà lọ́wọ́, Olúwa fún ẹ ní personality. Ọba ti lọ ọbẹ̀ pé gómìnà ẹsẹ̀ ní ẹjọ́ mọ tí ń jẹ́ kéèyàn ó ṣe dáadáa sílùú àbí àwàdà ló pè ní. Ọjọ́ tí mo wọ inú Ẹdẹ lọ ṣe wáàsí
mo ní gaskiya ẹ̀dẹ̀ ti di small London. Tó bá wá jẹ́ ní tó selfish kò ní larú ọ̀nà yẹn sí wò. Tó bá yẹ pé Adeleke selfish kò ní larú ọ̀nà yẹn sí Ifẹ̀, kò tún ní dualize ẹ̀, kò ní fún wọn ní bridge. Àbúrò kékeré ní bẹ́ẹ̀ ni eyín òní kẹ́lá lè sọ ni ẹ wo iye àwọn tí Adeleke touch live wọn láyé, ẹ wo oore tó ṣe fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba, ẹ wo àwọn tí wọ́n mọ̀ kọjá lọ lójú títì Adeleke ó sì sọ wọ́n déèyàn. Gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ pé Ọlọ́run máa gbàgbé ní téèyàn bá ṣe ni àfi ká ṣe dáadáa. Ọlọ́run ní man amila salihan falinafsi, ó ní wa man azafa alayha ma rabbuka bizallamin lil abid. Kò sí nǹkan kan tó lọ́wọ́ bá yọ́nú sí tó ju dáadáa lọ láyé fẹ́rú, ẹni ó bá ṣe dáadáa nìkan òun lọ́lọ́run kù. Ẹ bá mi share program yẹn kó kẹrọ Àríkẹ́lá, mo fẹ́ kó gbọ́n tí mo sọ sí i nítorí àwọn ọmọ rẹ̀, torí àwọn ọmọ rẹ̀, àwọn ọmọ lọ́la wa ìyókù secondary ni ntọ́ dáa jù fẹ́rú ó ní pé ńgbọ̀n bá gbó tó bá kó ń bẹ̀ ẹ̀yìn rẹ̀ ó tún máa sọ̀rọ̀. Ànábì ní idha mata al-insan inqata'a anhu amaluhu illa min thalatha illa min sadaqatin jariyah aw ilmin yuntafa'u bihi aw waladin salihun yad'u lahu. Ọlọ́ni bọ́mọ nìyẹn bá ti kú gbogbo sẹ́ rẹ̀ ló ti bá kú, nǹkan mẹ́ta ni ègbé kúkú. Alákọ̀ọ́kọ́ ni sadaqa jariyah, ǹjọ́ ní sàárà ọ̀tọ̀ ní ó kìra rẹ̀ kìíní kan olókè méjì kìíní kan ó kìra rẹ̀ mẹ́bọ fáá òun tí ẹ̀ mọ́ bí wọ́n fẹ́ dúró sí. Eyín ló sì kó sẹ́nu yìí ó ti fẹ́ fi gbogbo ẹnu ṣe yín mẹ́kàtà. Ó tún bọ̀ bá tún yẹ ó tún kìra rẹ̀ ní kìíní kan bó bá yọ ọmọ ijó tí ẹnì kẹta ò láì, ijó tẹ́nì tí ò bí fìtẹ́, ijó yẹn ò bí fìtẹ́, wọ́n láì kò bí fìtẹ́. Kí ni condition tí wà báyìí? Tell us, sọ fún wa. Kí ni condition rẹ̀? Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá àwọn state míì wà láàrin ijọ́ mẹ́rin wọn ní tí kàbùtàn àwọn èèyàn ó rí mẹ́tọ́ọ̀dù tí wọ́n lò ní ìbò yẹn wọ́n ní ẹ kọ́kọ́ kà lójú wa náà kẹ́ tó gbé lọ fáwọn INEC rí táwọn èèyàn ń sọ ní wọ́n ní ìbò tá a dì í ẹ mọ̀ wọ̀rí mélòó ni lágbájá ni wọ́n náà wo ọ̀dọ̀ rẹ tó ń dìbò sí nítorí ìṣe rẹ káníbò ṣe pariwo tó yẹn ní polling booth ẹ wọ́n sì ríbò mọ́kànlá wà ní mò yí bàràrà ó ní ìkú tiẹ̀ ní dáadáa kankan bóyá wíkẹ́ẹ̀dì tẹ́lẹ̀ bóyá ò dá alásùnmọ́ tẹ́lẹ̀ sọ wá ní dáadáa kankan tó tiẹ̀ sí ni ó tún wá fi tiẹ̀ kó bá àwọn APC. Ya Rabbi salli ala Muhammad ó mọ̀ bà mí nínú jẹ́ o ojú gbà mí tì ó bà mí nínú jẹ́ ó bà mí lẹ́nu jẹ́ gan. Ní ìsìn báyìí bóò ló ṣe fẹ́ máa rìn sọ nínú ìlú rẹ gan ìrìn rẹ ò lè já dára káwọn wá tó sọ pé àwọn ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n bínú bíi amẹ́rin bínú mọ́tẹ́ fi ní bínú látọ̀dọ̀ gọ́vnọ̀ bàbá wa gómìnà I appreciate you contribution rẹ ní society our governor tó jẹ́ pé ijó yẹn ó so attractive tí governor bá mú ẹsẹ̀ ijó wàláì Davido kò mọ ijó tó governor sẹ́mọ̀ wàláì tàláì bí Davido àti governor bá ṣe competition ijó governor ó jojú yóò gba ife ju Davido tí ń kọrin lọ Davido ń kọ́ ijó lọ́dọ̀ governor Nurudeen kẹ́lẹ̀ bá mọ̀ pé governor take it easy o bó ṣe wà ní ijó tó yẹ kó wá gbá lákàyè rẹ̀ kó gbá kó ṣe dáadáa sáwọn èèyàn kò disturb dáadáa rẹ̀ tí ó ṣe sára lu tí ó ṣe sẹ́nikẹ́ni tí ó ṣe sẹ́bí tí ó ṣe sára wàláhì tàláhì ọlọ́run ní padà lẹ́yìn lẹ́ẹ̀kan sí ẹ̀yìn ará Ọ̀ṣun ẹ kú oríire akínyìn kú oríire pẹ̀lú ògùn ọlọ́run oríire yẹn ò ní dorí ibú gọ́vnọ̀ tẹ́ ẹ bá ti wá wọlé lẹ́ẹ̀kejì dáadáa tí wọ́n fi ní gbàgbé yín láíláí oníkẹ́ ṣe nígbà tí ẹ lọ sí ọ̀dọ̀ bàbá wọn ní ọ̀fífẹ́ yóò tó ẹ̀mẹ́ta tẹ́ ń dọ̀bálẹ̀ ẹ méjì ó jẹ́ pé torí pé ẹ fẹ́ ti gómìnà ẹ̀kejì ló jẹ́ ẹ máa dọ̀bálẹ̀ yẹn àwọn ọba wọn kì í ṣẹgbẹ́ gómìnà o kódà wọn ìṣẹgbẹ́ president torí kúyè tí wọn àjẹwọ ni bẹ́ẹ̀ náà ni ọ̀dọ̀ bàbá Olúwo rẹ̀ very intelligent man very smart man very brilliant ẹni tí làákàyè rẹ̀ mú yányán òun náà ni bàbá wa Abdulrasheed Telu Olúwo of Iwo land ẹ wo ìgbà tẹ́ ẹ dọ́dọ̀ wọn bàbá Olúwo tún wá lóyà sí débi pé bàbá sọ wípé àwọn fẹ́ yín láfẹ̀ẹ́ tán wọ́n fi ìfẹ́ yẹn pamọ́ ẹ̀dẹ̀ mọ́ wo àwọn lọ́balọ́ba yẹn kálukú wọn mọ tí ń ṣe mo tún wá mọ̀ mo tún pe bàbá wọn onífọ́n mo ní bàbá wọn onífọ́n wọn ni ọlọ́run mọ dáadáa ọba kì í sọ nǹkan kan ọba kì í sọ nǹkan kan ọlọ́run gbogbo èyí tí ó bá ṣàṣì aláǹfààní tí ó ṣe wá dáadáa ẹ wo ìfẹ́ tí kálukú wọn ní sí i káàtẹ̀ tó wá sọ bàbá wa àtọ́jà tí táwọn gbé yín lórí bàbá àtọ́jà ò take it easy o àwọn declare everything ni wípé nínú ìlú yìí o gọ́vnà Adeleke ní ó sẹ̀kejì wọ́n dẹ̀ ṣàlàyé tó ń dùn wọ́n gbogbo ń tà ń sọ ìyọ̀rọ̀ yẹn ò ṣe é sọ tán oníkálukú wa ń kọ ìtàn ni ọlọ́ni mọ̀ ní àmì sọ̀lẹ̀ hàn ẹni ọba yẹn ṣe eré láàyò nù yín fali nafsi ọ̀yẹ́ iṣẹ́ eré yẹn fúnra ẹni ẹni ọba ìjẹ́ pé aburú lọ́yàn láàyò wọ́n láàyò ṣe fúnra ẹni
torí márùn bùkà ọba tó dá yín bíṣọ lámìlẹ̀ àbí kò ní sàbòsí fẹ́rù kankan kì í ṣọba alábòsí kò ní dàbòsí pọ̀ máa àjọṣe wọn àtẹnì kankan. wòjá tùbí ìnàkó mọ̀hádùrà mọ́ nfàlẹ́ àtàzọ́ ọ̀làmù. a kí gbogbo yín pátápátá lọ́sùn a kí oríkì ẹlẹ́mù lọ́sùn a kí gbogbo ọba tí ń bẹ lọ́sùn a kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù tẹ̀wà lọ́sùn a kí gbogbo yín. ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí sí ṣe bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe àánú àtọ̀dọ̀ ọlọ́run ni o. ọjọ́ aláyé ti dá ibi yẹn méjì bá ti ṣe competition ẹnìkan lẹ́yìn náà aláàjì à ń bọ̀ ẹ ní lo kúkúrú ẹ̀mí aláàjì à ń bọ̀ ẹ ní nẹ́jà àbànújẹ́ aláàjì à ń bọ̀ ọlọ́run ó pẹ̀lú yín aláàjì à ń bọ̀ ọlọ́run ó ṣàánú yín ẹ má fi dáadáa lẹ̀ o. àwọn ọ̀rẹ́ mi méjì kan bẹ tó jẹ́ pé olólùfẹ́ yín tímọ́tímọ́ òun náà ni wọ́n tó jẹ́ pé wọ́n sì jẹ́ ọ̀rẹ́ tèmi tímọ́tímọ́ tá a jọ jẹ́ alájọṣe tí wọ́n nífẹ̀ẹ́ yín ní kọ̀rọ̀ àti ní gbangba máa padà pè wọ́n láti tù wọ́n. ẹ má fi gbogbo sàárà àtẹ̀yìnṣe lẹ̀ o ẹ má fi sẹ́ẹ̀rẹ́ lẹ̀ o gbogbo ohun téèyàn bá ń ṣe làwọn èèyàn sọ tó bá dàsìkò àdánwò làsìkò òbò ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tọ́lọ́ mọ́ ẹ̀dá àdán oníkálukú wò bọ́ ọba ṣe rí níwájú ọlọ́run lọ́lọ́run ó ṣe pẹ̀lú rẹ bá dánwò bá dé ọlọ́run ò ní dán yín tán ọlọ́run ò sì ní kúrò ẹ̀mí yín ọlọ́run ní tètè gbẹ̀mí yín yóò jẹ́ kẹ́yìn náà lè dé ipò yẹn yóò wá ṣàánú yín tẹ́yìn náà bá débẹ̀ ẹ̀ tún lè ṣe dáadáa ju gọ́vnà Adeleke lọ dáadáa ta Adeleke náà ò ní dúró ẹ̀yin náà ó tún wá ṣe dáadáa jùlọ alhamdulillah mo dúpẹ́ fọlọ́run fún yín àwa bẹ̀ ọlọ́run tí ọ̀rọ̀ Àríkẹ́ ẹ̀yin ará Ọ̀ṣun ẹ má bínú sí o ẹ má bínú o torí ọlọ́run ẹ má bínú o ẹ má bínú mo fi ọlọ́run ọba bẹ̀ yín o mo fọlọ́run bẹ̀ yín ẹ̀yin ẹ sá máa wò ó ẹ máa wò ó ọlọ́run ní sẹ́yìn ní sábàbí aburú fẹ́ dà kankan ọlọ́run ní sẹ́yìn sábàbí aburú fẹ́ dà kankan ẹ kà á kún àwọn oníwákà wọn á ní bọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí lolúwa rẹ̀ tún ń bínú sí ọlọ́run ṣáà ti gbèjà àwájà kò tiẹ̀ ní ìdí ká bínú mọ́ kò ní ìdí ká bínú mọ́ tọ́lọ́ ọlọ́run ọba àlékè ọlá ó ti gbèjà ọlọ́run ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa àní nájà warawara ọlọ́run ní já nájà wéréwéré ọba tó ní wọn ò ní jẹ́ ká nájà kankan ọlọ́run nàbẹ̀ wa Muhammad ajé akàfílà káwílà ni mí Ìbàdàn làwà ilé Olúyọ̀lé ọmọ àjẹgbíyó ọmọ àjẹgbí jẹ̀karahun ọmọ àfikárahun fọ́rímù ilé wa ni wọ́n ń pè nílé ìmọ̀dàpọ̀ mọ́lá ẹ dákun ẹ bá mi rántí mò ń ta o ẹ rántí mò ń ta o èmi olùdásílẹ̀ Kaula International Group of Schools o ẹ rántí mò ń ta o ẹ kàn mọ́ wá Western education Islamic education Quranic recitation Quranic memorization ẹ wá ọmọ yóò lẹ́kọ̀ọ́ tó yẹ kóró ẹ tún bá rántí mò ń ta o ìkan nínú àwọn private operator ni mí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ patronize mi ẹ patronize ẹ jẹ́ mú ilọ́ mọ́kà ẹ ṣàṣepé iṣẹ́ pẹ̀lú ògùn ọlọ́run bá àlekè ọlá tó jẹ́ pé ìmú ìṣe tàwáàfù bẹ́ẹ̀ bá ṣe fẹ́ a ṣe sàfà àti mọ́rùwà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pẹ̀lú ògùn ọlọ́run àìsàn olóṣèlú àti ẹ̀mọ́lẹ́ olówó kankan àṣà ń gbìyànjú náà ni lẹ́yìn náà ẹ mọ́pẹ́ gbàgbé mò ń prepare fún 40 years in dawa 40 years in dawa àdúpẹ́ fọlọ́run pé bọ́nà yẹn ṣe náà rò tó olúwa ń bá wa tọ̀ wọ́n àdáràn bẹ́ẹ̀ àfòrò ń bẹ̀ àfàwọn tí ẹ̀kẹ́ bínú ọlọ́run láàrin ẹ̀ a sì dúpẹ́ wípé ọlọ́run kì í sọba alábòsí ọba àbòsí tán àdúpẹ́ gan ni a kí gbogbo ẹ̀yin ará Ọ̀ṣun ní kíkẹ́ àlùbáríkà kíkẹ́ oríire àti tùdùnú àti tayọ̀ àánú ọlọ́run ìkẹrẹ àlùbáríkà rẹ̀ ọlọ́run jẹ́ ọmọ bẹ́ẹ̀ nìkan kan wá gbé pẹ̀lú ògùn ọlọ́run mo appreciate ọlọ́run lára yín o I love you all gbogbo ẹ̀yin ará Ọ̀ṣun mo nífẹ̀ẹ́ ọlọ́run lára yín ọlọ́run ní padà lẹ́yìn gọ́vnà ọlọ́run jẹ́ tún ṣàṣeyọrí dáadáa ìdùnnú àtayọ̀ lẹ́fi kúrò ìjọba wọn ní lẹ́kùn mọ́ yín kúrò lórí ìjọba yẹn wọn ní lẹ́pẹ́ ọwọ́ tàmọ́ yín kúrò lórí ìjọba yẹn ẹ ní sì ṣe ìgbéraga tí máa gbé ẹ̀dá wọ̀ tí máa jẹ́ kọ́ lọ́wọ́ padà lẹ́yìn ẹ̀dá kò ní bàlẹ́ yín gọ́vnà Adeleke ìgbéraga tí máa wọ ọkàn ẹ̀dá tẹ́ẹ̀dá ó fi máa sì ṣe fún àwọn tí wọ́n kún lọ́wọ́ àwọn èèyàn kún yín lọ́wọ́ lọ́sùn o àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o àtọ́ba àti joyè ọ̀tọ̀kùlùlù wọ́n nífẹ̀ẹ́ yín lánìí tán ẹni tí ọlọ́run á kádàrá kó sì ṣe tó fi kó bá other party ẹ̀rí pé ọlọ́run náà ní tọ́lọ́run bá ti fẹ́ ṣe nǹkan fẹ́rú yóò wá wò pé òkè kọ́ta rẹ̀ kó sì ṣe àwọn èèyàn ẹ wo bí àwọn èèyàn ṣe túyáyá gbogbo àwọn governors APC governors gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wá sí Ọ̀ṣun ìdí òpù wípé kí wọ́n kún Alhaji àbọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lóríṣiríṣi àwọn èèyàn yéèyàn òun náà ni wọ́n wá nítorí pé kálukú máa ń jà fún pátì ẹ̀ ìṣe ẹ̀yin olóṣèlú nìyẹn ẹ̀ kúkú ní permanent friend ẹ̀ ní permanent enemy bẹ́rọ̀ Àyíkẹ́ ṣe dá gbogbo àrà tó yìí tó bá di àárọ̀ ọ̀la tó bá wá sẹ́nu ọ̀nà gọ́vnà Adeleke wà láì wọ́n tún sílẹ̀kùn fún ìyẹn ti wà lórí àdéhùn gbogbo olóṣèlú ayé pé ẹmọ́jà bá wàrà wa sọ̀rọ̀ tá à ṣe tán o àmọ́ bí wọ́n bá ń sọ̀tà lọ́wọ́ ikọ̀ káwọn okùn gbà náà ẹ wo iye àwọn èèyàn tẹ́ni wọ́n sọnù gbogbo ẹ̀ tẹ́ni wọ́n ti sọnù ní ìsìn wọ́n lè ròyìn ẹyin egun mọ́ àwọn ti bógun lọ nìyẹn ọlọ́run tọmọtọmọ ọlọ́run dákun mẹ́jà bógun lọ ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run bá kọ́ yín mọ̀ ṣe o ọlọ́run bá pẹ̀lú yín o ọlọ́run la hawla wala quwwata illa billah Alhaji à ń bọ̀ náà ọlọ́run bá pẹ̀lú yín yóò ṣàánú ẹ̀yin náà yóò jẹ́ kẹ́ ẹ débẹ̀ ẹ ní lọ bẹ̀ kẹ́ ẹ padà bọ́lọ́run bá ti pẹ̀ ọlọ́run wọ́n pẹ̀lú yín ẹ sá mọ́ drop dáadáa ẹ mọ́ drop ṣẹ́rí ẹ mọ́ drop yìí wárí inú mi sì dùn mùsùlùmí dáadáa níyàwó yín tẹ́lẹ̀ náà gbogbo àwọn táàkì ń sọ olóṣèlú kò sẹ́ńtì ò níbi títí ń ṣe dáadáa ti fi wojú ọlọ́run wẹ̀ ẹ mọ́ torí òṣèlú
dáadáa yẹn nítorí ṣàánú àwọn Adeleke jù ó ní pé bí wọ́n ṣe ń maintain ọlá nílé wọn wọ́n ń spread ẹ̀fẹ́ lòmíì wọ́n ń fẹ́ lòmíì yìí náà kún nǹkan tó kún wọn lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú wa ọlọ́run nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. Inú màlẹ́ àgbáyé Adéwálé Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn àsìkò yìí kí múmìnà àpò ọ̀rọ̀ ẹ̀sán ló gba ìbádà wa Ọlọ́run gbàdúrà àdúrà ó gbà lórí ọmọ yóò gbà lórí ẹbí yóò gbà lórí ara yóò gbà lórí ìlú Nàìjíríà bisimilayi fatiha bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin arahmani rahim maliki yawmidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim àmín. Mo ń worí online ní sí mo rí alájà wa Kaola tí wọ́n jẹ́ ọmọ Ìbàdàn. Ẹ bá máa gbọ́dọ̀ ọ̀rọ̀ yìí kó tó di pé ní pé ká má bú mi o torí ìyàlẹ̀ jẹ́ fún mi èso pé ká má bú mi. Kódà ẹ lè invite mi gan tí màá dá yín lò tipẹ́tipẹ́ gan lèmi gan ti fẹ́ rí yín torí gbà kan mo ti fẹ́ kó àwọn èrò ájì fún yín nígbà náà àmọ́ gbà tí mi ò mọ ọ̀dọ́ yín tẹ̀ ń polówó lórí Facebook tòtògbà náà mo fẹ́ kó àwọn èrò ájì fún yín nígbà náà níwájú Ọlọ́run àti èèyàn àwọn Adeleke tẹ̀ ń gbìjà yìí wàláì mo dúró fún wọn tí mo bá parọ́ èmi ni mo fi àlùkùránì mo fi gégùn lera mi lórí wàláì sọmọ bíi láìla sílámì lè sọ àfà nígbà tí àjọ ṣiṣẹ́ lálàkọ̀kọ́ ni alulẹ̀ mo di ọmọ burúkú nínú ìlú mi mo dọ̀tọ̀ ọba mo di ọ̀tá àjòyè gbogbo yín náà lẹ mọ̀ nígbà náà sẹ́ni tí ò mọ̀ nígbà náà tí ẹ gbé ogun tìbí táwọn ìlú mi gbogbo tìbí. ǹjẹ́ ẹni tí nígbà tí ẹ̀yin àti bàbá wa Akéwùgbà Gold tẹ́ bẹ̀rẹ̀ sí fa wàhálà kan ẹ̀mí ló ní mo pé bàbá tí mo ní bàbá ọkọ mi ẹ dákun alájà wa Kaola mo ní wọn ebóbìnrin jà obìnrin léwu àti pé kí ọkùnrin ó fèsì obìnrin ó tó gbà mẹ́rin tó gbà márùn tí mo jáde fún un pé báyìí ṣé ẹ dákun náà ṣé Iléṣà tó ń rán yàn lẹ́wọ̀n sódà ṣé Lagos ni àbí Amẹ́ríkà ṣé London ni àbí UK nítorí títí wọn gàgàgàgà nínú ìlú mi ní ara mi lọ bẹ̀rù pé mi ò ṣe ti ìlú gbọ́ tẹnu mi tí mo bá parọ́ mọ́ kí ṣẹ̀dá wọn bínú sí mi èmi ò mọ rọ́pa tí bàbá mi tí wọ́n díje lálàkọ́kọ́ tí wọ́n díje ní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wọlé ẹlẹ́ẹ̀kejì sẹ́mi náà mo bá díje gbogbo nǹkan ti wà ní ṣẹ́bà àfà Ọlọ́run ní ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá ti wáyé láyé ṣé bí àfà ni Alhaji Munirudeen Oyèbámijí àfà ni wọ́n sì lé àfà wọ́n ní àfà dáadáa Arẹ́gbẹ́ṣọlá ṣe bí wọ́n díje ṣé wọ́n mà mí rí nígbà náà wọ́n lulẹ̀ ètò Ọlọ́run ní gbogbo èyí tó ṣẹlẹ̀ ètò Ọlọ́run ní wàláhì sùnmọ́ bí láìda sílá nígbà tí mo bá àwọn Adeleke tí mo bá wọn ṣe bá lulẹ̀ lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó mú àìbéyàn bá ń sin òṣèlú kẹ́ wọ́wọ́ pọ̀ kéèyàn wọlé ní ìgbà kan ṣoṣo tọ́lọ̀ Ọlọ́run bá kẹ́nìtì ìlókù tọ́lọ̀ bá kẹ́nìtì Munirudeen Oyèbámijí ayé fẹ́ sí tiẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ kó rí ìbò tó bá yẹn o ó rí ìbò gidi bí ìbá ṣe pé èrú ó rí ìbò gan ó rí ìbò èrú ni wọ́n ṣe ẹ má sọ wípé ẹ ṣe gbogbo àdúrà tẹ́yìn náà ṣe ní gbà ẹ ṣe gbogbo àdúrà tẹ́yìn ṣe ní lọ́lọ́run gbà ṣe gbogbo àdúrà tẹ́yìn ṣe ní gbà àdúrà mi wà tó ṣe wípé ní Ọlọ́run tó fi kọ́fà nǹkan fún yàn nítorí ọba bẹ̀rẹ̀ báyọ̀ Ọlọ́run sọ pé fún ọ mo fi kọ́fà èyí fún ọ ṣùgbọ́n náà rọ̀bí káàrọ̀ bìrì sáà tí ẹ má bílẹ̀ mọ̀ mi bẹ́ẹ̀ bá sì bílẹ̀ mọ̀ mi Ọlọ́run ní bílẹ̀ mọ̀. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́nu alájà Falila Tẹ̀rọ̀àríkẹ́ rí i pé àwọn náà jáde síta wọ́n sọ̀rọ̀ wípé àwọn ìdílé Adeleke gọ́fìnà Demola Adeleke ni àwọn jẹ́ nígbà táwọn ṣiṣẹ́ fún wọn tán táwọn forí lakú táwọn sáyà gbangba tó jẹ́ pé kò sí tí àwọn ọmọ ìlú Ìrágbìjí kò pe àwọn tán pé wọ́n rán wọn ní Iléṣà gan pé Ọlọ́run lójú àwọn nígbà tí àwọn ń bá ẹgbẹ́ PDP akọ̀ọ̀dù ṣe ní ìgbà yẹn tí àwọn fi kọ̀yìn sí Alhaji Gboyega Oyetola ní ìlú Ìrágbìjí so ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn àti ẹnu alájà Falila Tẹ̀rọ̀àríkẹ́ yẹn so gbogbo ṣe ń lọ òun ni a máa mú wá fún yín lórí ìkànnì wa gbogbo update lọ́lọ́kan òjọ̀kan throughout the world òun ni ẹ máa rí lórí ìkànnì wa so tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ orí channel wa ẹ bá wa subscribe ẹ like ẹ comment ẹ turn notification bell yín so that anytime tá bá ti drop a new video ẹ máa lè rí notification so I really appreciate the support yín so far we love you all thanks for watching.